الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملك ائتوني به استعلس لنفسي ولما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على زين الأرض إني حفيظ عليم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنه لهم المنصورون وإن جندنا لهم الغالبون فرودي ونافلي أنتم حديثي وشغلي كبلاتنا في الصلاة إذا وقفنا نصلي أنتم فرودي ونافلي أنتم حديثي وشغلي كبلاتنا في صلاتي إذا وقفنا نصلي عمدا لما لا سواه من فضله لا بفهمه ثم صلاة للطاعة سيد كل الهنام وهاله وصحبه والتابعين الكرام يا خير فاره بنور كريم حاصل بعلمي ألو تجد بعلمي يا طيب الاسم سامي أيابناه مليلوري جمولي تطبها بعلمي ألو تجد بعلمي يا طيب الاسم سامي أمنا ورزقا دواما أمنا ورزقا دواما فهيش بفضل الرحيم أمنا ورزقا دواما فهيش بفضل الرحيم ألو تجد بعلمي يا طيب الاسم سام بسم الله الإلهي بسم الله الرحمن الرحيم إلى قريش إلى بلاد الشتاء والصيف فليبلغوا بهذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ohun tí wọ́n pè ní Dilul Hayati. Dilul Hayati. Ma'a Dilil Qadari. Dilul Hayati. Ma'a Dilil Qadari. Ìmọ̀ tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó fún àwọn onímọ̀, àwọn àfáà tí wọ́n ń pè ní àwọn àfáà tí wọ́n mọ̀ nípa ulumul falaki. téèyàn bá jẹ́ tó bá ṣẹ̀ṣẹ̀ ń pè é ẹ ṣeun tó bá ṣẹ̀ṣẹ̀ ń pè é a ní ilimul falaki. àmọ́ téèyàn bá dàmọ̀ ulumul falaki ni wọ́n ń pè é. torí nínú ulumul falaki ibẹ̀ láti rí àwọn eríṣiríṣi ìmọ̀. nínú ulumul falaki ibẹ̀ láti rí ilimu tanjimi. nínú ulumul falaki ibẹ̀ láti rí
ilimu ramuli nínú ulumul falaki ibẹ̀ láti rí ilimu adadili urufi nínú ulumul falaki ibẹ̀ láti rí ilimul kiyafa nínú ilimul kiyafa ibẹ̀ láti rí ilimul firasa nínú àwọn àmà inú ulumul falaki ibẹ̀ náà láti rí ilimu kira àti likafi ilimu kira àti likafi. tọ́lá mi sọ pé a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tukallimuna aydihim. àṣẹ tí wọ́n ń júwe fún wa láàrin yẹn òun ni ilimu kira àti likafi ilimu kira àti likafi al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim. sọ̀rọ̀ pé ilimu tí wọ́n ń pè ní ilimul firasa òun ló ní ilimul kiyafa nínú kiyafa láti wá rí ilimu tawassumi lọ́lọ́run fi sọ pé inna fi dhalika la ayatin lil mutawassimina ilimul kiyafatu li basari imbe ilimu kiyafatu li asari ilimu kiyafati li asari imbe ilimu kiyafati li basari òun ni wọ́n fi di ilimu kiyafati li asari òun ni wọ́n fi dictate ibi tá nabi Muhammad sallallahu alayhi wa sallam. ilimu kiyafatu li asari tí ń bẹ nínú ilimu li firasa ìní wọ́n fi dictate pé ibi ni anabi wà òun àtàbù bàkárẹ̀ ìjọ tó dojú ogun wàhálà báwo ni wọ́n ṣe mọ̀ pé èèyàn ń bẹ ń bì lọ́dọ̀ àwọn alárúbáwá àwọn bànú mùdílájì ni wọ́n ní ìmọ̀ yẹn ilimu kiyafatu li asari kiyafatu li asari ni wọ́n tírèsì tán fi mọ̀ pé èèyàn ń bẹ yàn yín ilimu kiyafatu li basari òun ni ìtẹ̀yàn fi pàdé èèyàn níta ọmọ bàbá alábẹ́rẹ́ ní èkó yàn yín ọwọ́ adé South Africa ọwọ́ adé ẹni tọ́jọ́ mọ́ bí àbábúrò ẹ̀jẹ̀ bíbí wọn sì rí orí ìwọ náà rí wọn rí kiyafatu li basari ló fi mọ̀ wọn. ó ṣẹlẹ̀ láàrin àfọwọ́ Muhammad ibn Hasan àti Imam Shafi'i àwọn méjèèjì jókòó báyìí níjọ́ kan ẹnìkan wá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn méjèèjì Imam Shafi'i wá ní ọkùnrin tí ń lọ yìí lọ́dọ̀ tèmi innahu naja. Imam Shafi'i ní ọkùnrin tí ń lọ yìí ọjọ́ kápẹ́ńtà iṣẹ́ kápẹ́ńtà ní í ṣe. àfáàwá Muhammadu bunu Hasan ó ní lọ́dọ̀ tòun ó ní innahu àdáàdù ọlọ́kùnrin tí ń lọ yìí ọlálágbẹ̀dẹ ni wọ́n wá pè é wọ́n ní wá ọ̀rẹ́ mi Imam Shafi'i náà ní ọ̀rẹ́ mi Muhammadu bunu Hasan ó ní wípé àwa méjèèjì ń jiyàn lórí ọ̀rọ̀ rẹ iṣẹ́ wo gangan ló ń ṣe ó ní wọ́n Imam Shafi'i èwo ni wọ́n mú Imam Shafi'i sọ pé tí mo mú ni pé nàjàrú ni ọ́ àwọn kápẹ́ńtà ni ọ́ kí ni kejì yín wí ó tí kejì mi wí ni wípé alágbẹ̀dẹ ni ọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní lọ́dún yìí òun pọ̀ mọ́ 40 years báyìí lónìí onígangan ni birthday òun tó ń pé 40 years àmọ́ lógún ọdún gẹ́gẹ́ ìní bàbá àwọn mọ̀ òun lọ síbi iṣẹ́ kápẹ́ńtà òun wá lu ọdún 10 níbi iṣẹ́ kápẹ́ńtà òní náà ní pé déédéé ìjọ tó pọ́dún 10 níbi iṣẹ́ kápẹ́ńtà òun fi ilẹ̀ òní náà ní wá ń jẹ́ ọdún 10 gẹ́gẹ́ tó ń gbà sí alágbẹ̀dẹ. Ulumul falaki ibi tí wọ́n lọ ń bẹ̀ gangan nínú ulumul falaki bàbá alábẹ́rẹ́ ọ̀rọ̀ tèmi láàyè yìí tí kì í bá ṣe pé inú jàmọ́ ò ní dùn pé ọmọ ìyá Ìlọrin ò sọ̀rọ̀ èmi gangan ọmọ ọlọ́dún ni mí
ẹ rí i pé ẹgbẹ́ bàbá ọlọ́dún ni mo jòkó sí, ọmọ ọlọ́dún ni mí o. àmọ́ bí tí mò ń lọ ń bẹ̀ ilimukira àti likafi wọ́n ń pè ní chiromancy lọ́gọ́gù ẹ̀ pé ilimukira àti likafi kí ni wọ́n ń pè chiromancy ilimukira àti likafi pam ni wọ́n ń pè àtẹ́lẹwọ́ yìí. tó bá wá fẹ́ mọ ìlà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéwò ní ké ọ gbàgbé pé Mawlana Sheikh Suleiman tí wọ́n bá ń ṣe wá sí wọn lọ ọ̀pọ̀lọpọ̀ gbà bàbá ni a máa yà sí bí ọ̀rọ̀ kan wípé Rabbana ma khalaqta asa batila subhanaka fakina asabana. no ọlọ́run ọ̀rá yẹn rán dáradára ìlà tí ń bẹ lọ́wọ́ rẹ ni ìlà tí ń bẹ lọ́wọ́ rẹ ni ó ní tí ń ké ó ní kéwú tí ń ké wọ́n ń sọ wípé ìtí wọ́n ní alẹ́ àkúfù àsàbọ̀átù alẹ́ àkúfù àsàbọ̀átù mini àyẹ̀sù àdìláyìá mini àyẹ̀sù àdìláyìá àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá ní wàlíkúlì wa ìdín mini ayatun fi umili kitabi alhamdulillahi rabbil alamin. méje náà ni aya fatia tó jẹ́ méje déédéé aya fatia tó jẹ́ méje òun náà ní ń jẹ́ àbáwáyé ìlà ọmọ èèyàn wọ́n á máa wá pín kọ̀ọ̀kan fún yàn níbẹ̀ padà síbẹ̀ pé alhamdulillahi rabbil alamin. wọ́n lọ́kọ̀ọ́kọ́ nínú ìlà àkọ́kọ́ nínú ilimukira àti likafi àkọ́kọ́ nínú méjèèje nínú fatia méjèèje àkọ́kọ́ nínú ẹ̀ wọ́n ń pè ní yadul ilahiya ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wọ́n ń pè ní yadul rahima ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ wọ́n ń pè ní yadul malikiya ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ wọ́n ń pè ní yadul isti'ana ẹlẹ́ẹ̀karùn nínú ẹ̀ wọ́n ń pè ní yadul hidaya ẹlẹ́ẹ̀kẹfà nínú ẹ̀ wọ́n ń pè ní yadul faisa ẹlẹ́ẹ̀keje nínú ẹ̀ wọ́n ń pè ní yadul jaisati. etí wọ́n ń jẹ́ yadu àkọ́kọ́ yẹn òun ni wọ́n ń pè ní yadul ilahiya wọ́n wá ní kí ni definition rẹ̀ ni wípé ìlìtìsáàkù dili ilé ayé àti máa dili ilé kadari. dili ilé ayé àti baba alábẹ́rẹ́ dili ilé àwọn èèyàn gọ̀ kálukú ló mọ nǹkan tó ń ṣe ló fi jẹ́ pé tó bá ní kẹ́mi sọ̀rọ̀ nírú àárín yìí ẹ rí i pé lọ́dún tó lọ kéwù tí mo kéwà Platon ni òun àti Aristo ni wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ni mo sọ lọ́dún tó lọ ọpẹ́ náà ni mo fi bá yín dú èmi ò ní kéwù kankan tẹ̀mí wá ké láàyè yìí ọpẹ́ ni mo wá máa ń bá yín dúpẹ́ Ọlọ́run sì ń ṣèyàn báyìí lójú ẹni tí ò ní jẹ́ nǹkan kan á ní kí lọ́lọ́run ṣe àìní jẹ́ ni máa jẹ́ èèyàn sọ bẹ́ẹ̀ àmọ́ téèyàn bá ní tó fẹ́ jẹ́ láyé tó bá lẹ́ni tọ́lọ́run mí sí wàá kíkú sẹ́ o torí gbogbo èèyàn kọ́ ló mí sí nítorí fi mọ̀ pé gbogbo èèyàn kọ́ ló mí sí wọ́n ń sọ pé ilé ti sáàkù dili ilẹ̀ àyàtì máa dili ilẹ̀ kàdárì inú la ọwọ́ ní gbé dili ilẹ̀ àyàtì ìtẹ̀yàn wá ṣe láyé máa dili ilẹ̀ kàdárì kó sì papọ̀ mọ́ kádàrá tá a yàn fún látọ̀run ẹlòmíín ṣe ń tí ò papọ̀ mọ́ kádàrá ẹ̀ tí kan dá àwọn àfa láàmú tí ń dá àwọn ṣéwù láàmú ìtí ò papọ̀ mọ́ kádàrá ẹ̀ ní í ṣe dili ilẹ̀ àyàtì rẹ̀ ó ti yàtọ̀ sí dili ilẹ̀ kàdárì rẹ̀ wọ́n wá ní kí ló dé téèyàn bá ní yádùlì ìlàhíyà tí dili ilẹ̀ àyàtì rẹ̀ bá wá papọ̀ madidi ilikadari ili alhamdulillahi rabbil alamin. mo fi kí bàbá wa mudiru tí wọ́n wọlé ní pé alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. mo kí bàbá wa mudiru. maliki yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in. yaduli isti'ana baba mi alábẹ́rẹ́ méje ni yaduli ti aruhu ìtẹ́nínú ó ṣe tí ó fi là ìtẹ́nínú ó fi máa lọ lórí lámàrí rẹ̀ nǹkan mẹ́ta ni wá lọ tú Fátíà yẹn kalẹ̀ pé alhamdulillahi rabbil alamin. àkọ́kọ́ ni pé alhamdu Maulana al-Mudiru alhamdu àkọ́kọ́ nu
lillahi tinúni rabbil alamina ní kẹta. àkọ́kọ́ rẹ̀ ni pé alhamdulillahi wọ́n lẹ́ni tó bá ṣe pé dílíwùlì àyàtì rẹ̀ tó ṣe pé yádùlì ìlàhíyà nílò tó ṣe pé dílíwùlì àyàtì rẹ̀ papọ̀ mọ́ dílíwùlì kàdárì rẹ̀ wọ́n ní àwa lọ dúró sórí nǹkan mẹ́ta tí n bá ti wá kan nǹkan mẹ́ta ọ̀hún tó o bá ti bá nínú ayé alábẹ́rẹ́ sọ pé mò ń kúrò fún ọ. àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé alhamdulillahi wọ́n nírú ẹni bẹ́ẹ̀ yukisiru alhamda torí wá bí isi yá dàtú khairi. téèyàn bá lo yádùlíyà tí yóò ṣiṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn yukisiru alhamda torí wá bí isi yá dàtú khairi yóò dọ́pẹ́ rẹ̀ ọ̀pọ̀ torí ọpẹ́ yẹn o ní ó fi dolóríire ní gbogbo ọjọ́ ayé tẹ̀ ní dọ́dọ̀ rẹ̀ ń gbà kẹ́kẹ́ mọ̀mọ́ bá nípò olóríire bàbá alábẹ́rẹ́ ń dúpẹ́ yẹn aláwọ̀ láti fàbí wọ́n dúpẹ́ ẹ̀ wí dáadáa. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun ni wípé lillahi yaani ilizamuli ibadat àwọn ìran ibadat ká má jẹ́ kí tọ́lọ́hún ó sú ni nígbà kan ilizamuli ibadat ìjẹ́ kí ilizamuli ibadati òun ni kóòdì ẹlẹ́ẹ̀kejì fún ẹni tí bá ń lo dílíwùlì àyà tí dílíwùlì àyà ti papọ̀ mọ́ dílíwùlì kàdárì tí nǹkan yẹn ò fi ní bàjẹ́. ilizamuli ibadat àwọn tá a fi sin lọ́hún àmójútó wọ́n wá ní kílẹ̀ lẹ́ẹ̀kẹta Rabbil alamin Rabbil alamin wọ́n lẹ́ẹ̀kẹta wá ní Rabbil alamin náà àṣẹ yẹkúmù bìtẹ́rìbì yẹtìlẹ̀ àjísáàdì wálé àríwáyì yẹni yẹkúmù bìtẹ́rìbì yẹtìlẹ̀ àjísáàdì bíi ti ámìlì masakini babalábẹ́rẹ́ téèyàn títí ní wùlì àyà téèyàn tí yóò bá papọ̀ mọ́délé kàdárì tí ó mọ̀ lọ bẹ́ẹ̀ àbí téèyàn ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní kéèyàn ó máa ṣe táyé rẹ̀ ó fi rọrùn à ń bá nínú ayé yín la fi mọ̀ pọ́pẹ́ yín ó mọ̀ lọ bẹ́ẹ̀. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ òun ni Rabbil alamina wọ́n ní èèyàn ọmọ bọ́lọ̀ ń tọ́jú àwọn ẹrú rẹ̀ àwọn ẹrú tó ń dá tọwọ́ tiẹ̀ ọmọ bọ́lọ̀ ń tọ́jú wọn wọ́n ní wípé yẹkúmù bìtẹ́rìbì yàtìlẹ̀ àjísá Ọlọ́run dúró láti máa tọ́jú ara àwọn èèyàn kí la fi tọ́jú ara ìtì ámùlìmọ̀sàkì alọ́wọ́ rẹ kò ní fẹ́ kí ìnira ó mú ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ òun wọ́n ní wàlẹ̀ àríwáyì àṣeyẹ̀kúmù bí tẹ́rìbì yàtìlẹ̀ àríwáyì bí tààsíbì á wá dúró láti tọ́jú ẹ̀mí àwọn èèyàn wọ́n wá ní tá a bá tọ́jú ẹ̀mí àwọn èèyàn babalábẹ́rẹ́ wọ́n láwàá lọ lára nǹkan mẹ́fà wọ́n ní nǹkan mẹ́fà tá a wà lọ yẹn á máa pe àwọn èèyàn yóò máa pe àwọn èèyàn mínkì ni àfa yìí. iná ṣáàkì lálẹ́kì. babalábẹ́rẹ́ iṣẹ́ tẹ́ ẹ gbà tẹ́ ń ṣe nu Ọlọ́run ò ní yọ yín sẹ́. àmín. àwọn èèyàn bá yín sàmí. àmín. gbogbo ẹni tóun náà fẹ́ dàbí ìtẹ́ ẹ bá lọ́wọ́ olówó yín Mọ̀lánà Sheikh Suleimanu. ẹ wá kó lórí agbọ́nrin yẹn àgbà pé bí ti wá lọ yẹn tí ò ní bàjẹ́ àgbà pé kò ní bàjẹ́ fẹ́yìn náà. àmín. wọ́n nítorí pé iṣẹ́ mẹ́fà ní sẹ́ni tí bá ń lorú ìgbésí ayé bẹ́ẹ̀ wọ́n ní àkọ́kọ́ ni wípé yóò máa pe àwọn èèyàn mina ṣáàkì ìlàlìyẹ̀kì òun ló bí wàsífà tẹ̀ ń ṣe mina ṣáàkì láìláà ìlàláhù láìláà ìlà àǹtà ìjọ tó bá wọlé láìláà ìlà àǹnà gangan yóò yọjú sí ọpẹ́ mi rẹ̀ ìwọ́dà ẹlẹ́ẹ̀kejì níbẹ̀. iná rìyà ìlàlẹ̀ ìhìlá. yóò pe àwọn èèyàn mina riyayi yóò pè wọ́n kó níbi fẹ̀fẹ̀ yóyú ayé ìlàlì ìkìláàsì yóò pè wọ́n lọ síbi bá a ti paramọ́ fọlọ́hún alábẹ́rẹ́ ṣe bí àbí wọn ò ṣe bẹ́ẹ̀. wa minal gafulati ila zikiri. wa minal gafulati ila zikiri nǹkan kan wàá jẹ bàbá tó bá fẹ́ gbowó lọ́wọ́ bàbá alábẹ́rẹ́ sáàmù bí wọ́n ṣe ń pè Ọlọ́hun mọ bí wọ́n ti ń pè wà kúnbi zikiri majnunan tó bá débi tó ti fẹ́ pè ó mọ̀ pé n ti ń bù máa sọ lára alábẹ́rẹ́ kọ́ ní bù máa sọ ọba rẹ̀ ní bù lásọ pé ebi ń tèmi rẹ̀ yóò nù. ẹlẹ́kẹrin bẹ́ẹ̀. wa mina ragibati fi dunya ila ragibati al-akhirah. wọ́n ní ẹni tí ó bá rí bẹ́ẹ̀ tí ó máa lọ bẹ́ẹ̀ yóò pe àwọn èèyàn mi ragibati dunya ila ragibati al-akhirah yóò máa pe àwọn èèyàn kú òun bí wàhálà yóò máa pe wọ́n lọ síbi ẹ̀mí ọ̀dọ̀ Ọlọ́run
wa minal kibri ila tawaddu'i. yóò pè àwọn yẹn kúrò níbi agídí yóò pè wọn lọ síbi ìtẹríba yóò pè wọn níbi ìjọra ẹni lójú yóò pè wọn lọ síbi ìmọ̀ tẹríba fọ́lọ́run. wa min su'il inayati ìlànà sí àti bàbá yóò mọ̀ pé àwọn yẹn kúrò níbi ìwà tí ò dáa ìwà burúkú ìwà téèyàn ṣe tí èéfín rọ́lọ́run a máa wá pè wọ́n ìlànà sí àti yóò mọ̀ tún ayé wọn ṣe. ẹlẹ́gùn téèyàn bá wá rí bó ti rí yìí tá a sì bá iṣẹ́ tí wọ́n yàn mọ́ ti ń ṣe ti ń múra sí á kíkú sí àbá ní kíkú sẹ́. bàbá alábẹ́rẹ́ ẹ̀mọ̀ òkú ọdún. òkú ọdún. bàbá alákànbí ẹ̀mọ̀ òkú ọdún. òkú ọdún. gbogbo jàmẹ́ bá a nàka sí bàbá báyìí. ṣé ẹ mọ̀ pé èmi láàyè yìí kò yá kí n má sọ̀rọ̀ ni mo ti ní ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ á máa gbádùn àwọn tá a pè gbogbo ẹni tí ń sọ̀rọ̀ látàárọ̀ á jọ pè wọ́n ni. ẹ bá ń pè bàbá alábẹ̀rẹ̀ ẹ̀mọ̀kú ọdún. ẹ̀mọ̀kú ọdún. bàbá alákànbí ẹ̀mọ̀kú ọdún. ẹ̀mọ̀kú ọdún. ìgbà ọdún kan ní fún bàbá. 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 bàbá alákànbí ẹ̀mọ̀kú ọdún. bàbá alákànbí ẹ̀mọ̀kú ọdún. ìgbà ọdún kan ní fún bàbá. ìgbà ọdún kan ní fún bàbá. ọlọmọsá jẹ́ àṣẹ mi ó ní gbogbo àwọn jàmá ká tẹ́wọ́ lẹ́ẹ̀kan náà. gbogbo àwọn jàmá ká tẹ́ ọwọ́. èyí tí jẹ́ tàwa jàmá. èyí tí jẹ́ tàwa jàmá. òun ni wípé gbogbo ohun tí ń fẹ́ tó ń bá mi gbé. gbogbo ohun tí ń fẹ́ tó ń bá mi gbé. tó ń bá mi gbé. gbogbo ohun tí ń fẹ́ tó ń bá mi gbé. ojú olúwa mi tó sì tó. ojú olúwa mi tó sì tó. gbogbo ohun tí ń fẹ́ tó ń bá mi gbé. gbogbo ohun tí ń fẹ́ tó ń bá mi gbé. ojú olúwa mi tó sì tó. ojú olúwa mi tó sì tó. kò sí ń tó dátì pa ẹ́ ò ká. kò sí ń tó dátì pa ẹ́ ò ká. onígàgà ni kò fàwé ẹ̀yà. onígàgà ni kò fàwé ẹ̀yà. ó ní mo ní kí wọ́n dálù dúró ná. ẹ dálù dúró ná. ẹ dálù dúró gbogbo jàmá ni kò tẹ́wọ́ rẹ̀ báyìí. ẹ tẹ́wọ́. bí mo ṣe ń wí ni kéèyàn ká máa wí kí gbogbo jàmá ò máa wí tẹ̀lé mi. àwọn ìwé tẹ̀lé àwọn bàbá. pé gbogbo ohun tí ń fẹ́ àbó ní tó fẹ́ ti ń bẹ gbé ni. èyí ó ti rí gbogbo ẹ̀ tán. gbogbo ohun tí ń fẹ́ tó ń bá mi gbé. gbogbo ohun tí ń fẹ́ tó ń bá mi gbé. tójú olúwa mi tó sì tó. tójú olúwa mi tó sì tó. kò sí ń tó dátì pa ẹ́ ò ká. kò sí ń tó dátì pa ẹ́ ò ká. onígàgà ni kò fàwé ẹ̀yà. onígàgà ni kò fàwé ẹ̀yà. bàbá wa al-Khalifa bàbá wa alájọṣẹ bàbá wa al-Mubarak ọlọ́run jẹ́ á rí yín pẹ́ o. Àmín. bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá wa Allahu Samad ọlọ́run jẹ́ á rí yín pẹ́. Àmín. bàbá wa àṣẹ bàbá wa Rẹ̀mí Astakọ́fí ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. Àmín. wàhálà ó kéré ó tóbi ọlọ́run ò ní náwó rẹ̀ sọ́dọ̀ yín. Àmín. mo kí bàbá wa al-Imam al-Asiwadi ọlọ́run wọlé abúlé Asiwadi Aduwaliyu ọlọ́run jẹ́ ká ẹ máa bẹ dáadáa. Àmín. mo kí bàbá wa al-Miskinu Billah bàbá wa al-Mudir alfa wa àgbà olúborí gbogbo àwọn bàbá wa látọ̀dọ̀ bàbá wa Ajiwa Lukman mo fi wọ́n kí gbogbo òjòkó ẹ dákun torí àná Muhammad mo kí ya wa mama wa Maulana Sheikh Adam ẹ dákun ẹ bá a pé ṣé wo mo fi wọ́n kí gbogbo òjòkó bàbá lábẹ́rẹ́ àníwá sunkún yín báyìí o Àmín. àníwá sunkún yín báyìí o Àmín. àníwá sunkún yín báyìí o Àmín. èrò ọ̀tá ní kọ̀kọ̀ àti ní gbangba kò ní ṣẹlẹ́rì àlámọ̀rí yín o subahana rabbika rabbil izzati amma yasifun. wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. kì í sábà wọ́pọ̀ nínú ṣe sáwìyàtú Allahu Latif bẹ́ẹ̀ ni bàbá. kí wọ́n máa ṣàdúrà fún àwọn ṣẹ́kù wa báyìí ká.